Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ó ga yín tí o bá wù yìí, congratulations lọ́tún lósì, congratulations níwájú lẹ́yìn ní gbogbo ọ̀nà, a kú oríire lọ́tún lósì. Mo kí yín o, ẹ̀yin fáǹsì ò bá wù yìí, ẹ ṣeun o, ẹ ṣeun, adúpẹ́ 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 pẹ́ òkun, adúpẹ́ àwọn èèyàn wa tí wọ́n kó ní Kwara State. Ariwo èmi àti yín ò lọ lásán, Yorùbá Wuyì. Ariwo tí mò ń pa, ẹ fàwọn èèyàn wálẹ̀, ẹ káwọn èèyàn wálẹ̀. Abudulramonu Abudulrasaki, gómìnà Kwara State ti fún mi ní birthday gift. Gómìnà Kwara State ó ti fún mi ní birthday gift o. Àwọn 176 tí wọ́n kó ní wọ́rọ̀, wọ́n ti padà kó wọn dálẹ̀. Fídíò wọn wà nígbà tí wọ́n kó wọn dé. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀, a dúpẹ́ o. Ẹ bá wa dúpẹ́ o, bá wa dúpẹ́ àwọn tí ṣoríire. Ẹ bá wa yọ̀ àwọn tí ṣoríire. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀, wọ́n ti kó wọn dé sílùú Ìlọrin. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀, wọ́n ti kó wọn dé sílùú Ìlọrin. Ẹ bá wa dúpẹ́ àwọn tí ṣoríire. Yorùbá Wuyì fans, mi mọ̀ bí fẹ́ put sí mi mọ̀ bí fẹ́ appreciate yín tó. Yorùbá Wuyì fans, mi mọ̀ bí mo fẹ́ ẹ yá mi ní English. Please borrow me one English. Tó máa ní pé èèyàn appreciate èèyàn, lẹ́yìn appreciate òyìnbó wo mo tún lè fún. Ẹ yá mi ní English. Yorùbá Wuyì fans, mo appreciate yín. Ẹ ṣé ẹ kú pé kí n sọ̀rọ̀ kẹ́ wá follow mi bẹ́ẹ̀, kí n ṣe fídíò kẹ́ share ẹ̀, kẹ́ máa kọ kọ́mẹ́ǹtì. Ní gbogbo last week tí mo mú sọ́wọ́ pé irọ́ ànígbà, Tinubu ẹ bá wa wá nǹkan ṣe sí kọ́ńrìlìsì àwọn èèyàn wa tí wọ́n gbé ní wọ́rọ̀. Àwọn àgbọ̀nà àkínṣe ẹran wọn kó fi wá lọ́rùn sílẹ̀. Bí mo ṣe ń pariwo, mo wá dúpẹ́ pé òkun lọ́wọ́ èyí fáǹsì Yorùbá Wuyì. Tó bá yẹ ń pariwo lẹ́yìn náà lẹ́ ń gbá nídìí. Ọmọdé bẹ̀ lọ́wọ́ kan, gbogbo ẹni tó gbẹ́yẹ tẹ́jọ́ ọmọ Kwara State, èèyàn ọmọ gómìnà tẹ́jọ́ ìmí, ẹjọ́ ń pariwo wípé ilẹ̀ gómìnà ò gbọdọ̀ bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́lẹ̀ láìkì mi náà, àtúndúpẹ́ lọ́wọ́ yín. Èmi ò rán yín o, wọ́n ti gé tì mí lọ, mi gbọ́ anything. Wọn ò lè máa jí àwọn èèyàn mi gbé kí wọ́n á gbẹnu dákẹ́ kí n ṣúnú pọ̀. Bí kinní kan kò sí nǹkan tó jọ. Lórí ètò Yorùbá Wuyì náà la wà. Ẹ ti miss mi mọ̀ pé miss mi. Èmi náà miss mi Ọlọ́run. Ó dàbí tí máa ṣe sọ lójoojúmọ́ táyé bá gbà mí. Bẹ́ẹ̀ ṣe miss mi, ògùn gbọ́ èmi náà mo miss yín gidi gan ni. Ẹ tó bá miss mi, ẹ jẹ́ kí n rọwọ́ yín lókè. If you miss me, let me see your comment in the comment section. Yorùbá Wuyì lórúkọ mi. Ayé làgbé àbẹ̀ní làwọn èèyàn mọ̀ mí sí. I am doing good o. I am doing good. Happy birthday. Happy birthday to me. Ẹ ṣé mo dúpẹ́. Thank you for your calling. Thank you for the text message. Thank you for the gift. Tó láwọn èèyàn fún mi ní gift o. So ẹ ṣé mo dúpẹ́ lọ́tún lọ́sì. Àwọn ìyá yẹn wàhálà yín pọ̀. Ẹ̀yin grandma, owó táwọn brothers mi sisters mi fún yín kẹ́ fi jẹun. Ẹ tún fún Yorùbá Wuyì. Èmi oníṣẹ́ ọkọ o, ṣùgbọ́n mo pẹ́ máa jẹun mọ́ pẹ́ láṣẹ Elédùmarè. Ẹ ṣé mo dúpẹ́. You miss me, èyà rẹ lọ. We all miss you. Èmi náà miss yín. Mo miss yín gan ní Ọlọ́run. Kábíyèsí Ọ̀ọ̀ni mo fẹ́ mú dání o. Ògún gbọ́ lè ní. Tí mi bá fàájá fún Ọ̀ọ̀ni, kábíyèsí Ọ̀jọ̀jọ̀ Ògúnwùsì àti Sunday Igboho lè ní. Ẹni mo kì í ṣe Yorùbá Wuyì mọ́. Kábíyèsí Ọ̀jọ̀jọ̀ Ògúnwùsì tí mi bá ti fàájá fún yín lè
lẹ́nìí ẹni mo kì í ṣe Yorùbá wuyì mọ́ mo fẹ́ fàájà fún kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí o ẹ jọ nígbà tí kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tí wọ́n mú àwọn ìró ẹkùn àwọn jagunjagun tí wọ́n ní wọ́n fún wọn ní Ile-Ife ẹ bá mi kà á o Ile-Ife lọ́hùn Ile-Ife wọ́n ní wọ́n fún 100 million gbogbo yẹn ò tí ẹ̀dùn mí o ṣọ̀kọ́ mi ò jagun tẹ́gbẹ́ bá nídìí instrument máa nídìí bóyá tripod tó máa fi ń gbé fóònù sí tàbí kọ̀ǹpútà mi dẹ̀ wà òkè tripod mi náà wà òkè mo ìṣẹ̀dá new one pàápàá ni. ọwọ́ ní ibi tó ti wá ju èmi lẹ́lẹ́yìí o kábíyèsí wọ́n sọ wípé àwọn irú ẹkùn àwọn máa kó wọn wọlé ẹ bá mi gbé mi bí ìsìta kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì Yorùbá wuyì lórúkọ mi ẹ bá mi gbé mi bí ìsìta fún wọn. wọ́n ní àwọn akó olóòsọ́tẹ̀ ní ẹmọ Ìgbòho Òòṣà àtàwọn ìró ẹkùn tí wọ́n jẹ́ jagunjagun kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì wọ́n làwọn akó wọn wọnú ilé wọ́n ní kíní àwọn bàbá àwọn tó mì yoroyoro wọ́n láwọn máa kó fún wọn wọ́n ní táwọn lè fún wọn ní gbangba wọ́n láwọn máa fún wọn wọ́n ní táwọn tó wọ́n lè fún wọn ní gbangba àwọn á tún wá mú ọ lọ sí kọ́nà nínú kọ̀rọ̀ nínú àìrùmù wọ́n láwọn á tún kó lé wọn lọ́wọ́ wọ́n wá pé gbogbo àwọn alágbára àlú mo ti ju fídíò yẹn fún fídíò ẹ̀ mo ti ju sórí YouTube Yorùbá wuyì láàárọ̀ ìbẹ̀ tí mo lè play díẹ̀ fún yín nínú ẹ̀ wọ́n láwọn wá kí gbogbo alágbára alẹ́ Yorùbá pátápátá kì í pẹ́ àwọn sórí íńtánẹ́ẹ̀tì mo lè gba wájú wọlé kí n gbẹ̀yìn jáde mo lè gba kíní kan Ọọ̀ni ní kò ṣe bẹ́ẹ̀ o kábíyèsí ti join Yorùbá wuyì fans kí ni máa fà á tẹ́lọ̀ nínú wà nísìn wọ́n ti join Yorùbá wuyì fans Ọọ̀ni wọ́n tẹ̀síwájú wọ́n ní gbogbo ẹ̀yà lágbára alẹ̀ Yorùbá wọ́n ní kò sí ọ̀rọ̀ ni pé mo lágbára mo lè gbádùn ògiri wọlé mo lè gbẹ̀yìn ògiri jáde wọ́n ní kẹ́ dá ògùn jọ fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ní kẹ́ dá ògùn jọ wọ́n ní gbogbo tó ní kálukú bá ní wọ́n ní ẹgbẹ́ jáde ẹgbẹ́ kí náà bá wa tó mì yòròyòrò wọ́n ní ẹgbẹ́ jáde wọ́n ní káwọn máa wá adájọ́ fún ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àtàwọn ìró ẹkùn tó bá wá dá ọgbà ẹjọ́ fún wọn ẹjọ́ tó fún àwọn jagunjagun ní Ògùn tí Ile-Ife yẹn mi ò sọ̀rọ̀ sí o ẹ bá mi jẹ́ bíbí yìí o ètò máa ń lo fídíò mi ẹ jẹ́ bíbí ìtọ́lá mi sẹ́lẹ̀ sí kábíyèsí Ọọ̀ni o ẹ nínú ń bí mi o Yorùbá wuyì lórúkọ mi nínú ń bí mi wọ́n fẹ́ fún àwọn jagunjagun ní Ile-Ife wọ́n fẹ́ fún wọn ní 100 million wọ́n tún ní kó dá Ògùn jọ fún wọn kábíyèsí tún kàkàkà ẹni bá wọ fídíò yẹn yẹ kí n comment ní comment section kábíyèsí wọ́n tún wọnú àwọn bàbá wa lọ nífẹ̀ẹ́ lákùrẹ́ lóòyè kábíyèsí àwọn ọ̀rọ̀ àwọn bàbá wa wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ ẹjọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yẹn àwa tó bá fáwọn jagunjagun ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àwa janujanu ńkọ́ èmi ń béèrè lọ́wọ́ yín kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tẹ́ bá ti fún àwọn jagunjagun ní nǹkan tó bẹ́ẹ̀ yẹn àwa táwa jẹ́ janujanu táwa náà ń janu bó jẹ́ ìwúre díẹ̀ kábíyèsí ó yẹ kẹ́ fi ránṣẹ́ sí mi ta ló ẹ má rẹ́rìn mò ń sọ̀rọ̀ gidi ẹni ẹ̀ rẹ́rìn kábíyèsí bó jẹ́ ìwúre lásán Yorùbá wuyì akálòlò ó yẹ kẹ́ fi ránṣẹ́ sí mi mi ò kábíyèsí mi ìfẹ́ kó pọ̀ kó dàbí pé kíní báyìí bó jẹ́ pé ìwúre díẹ̀ ẹ fi ránṣẹ́ sí Yorùbá wuyì you watch it kábíyèsí àwọn janujanu èmi Yorùbá wuyì particularly janujanu lórí íńtánẹ́ẹ̀tì máa ń dúró tán ẹ fi nǹkan ránṣẹ́ sí mi o mi ò ní gbà o kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí mi ríbi tí wọ́n ti sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yẹn rí wọ́n ní gbogbo ẹni tó bá ń lépa Sunday Ìgbòho lọ́wọ́ yìí wọ́n ní Ọ̀yọ́ ò nílẹ̀ wa o wọ́n ní tí yín máa yẹ tí yín máa bẹ́ square èmi kọ́ ni mo sọ o kábíyèsí Ọọ̀ni náà sọ o ẹ bá sà sí mi o Ọọ̀ni náà sọ o wọ́n ní tí yín máa làbà tí yín máa yẹ tí yín máa fàya wọ́n ní gbogbo ẹ̀sọ́ pé ẹ̀ṣẹ́ Sunday Ìgbòho lọ́wọ́ yẹ ẹ̀fẹ́ rẹ̀ ẹkùn wọ́n ní tí yín máa rún ni o èmi kúkọ́ ni mo sọ wọ́n ní tí yín máa tàbí gúgúrú di èṣù wọ́n láyé yín máa ṣámálámá lọ́mọ afọ́pọ̀ wọ́n láyé yín máa rún èmi ṣé mi ni mo sọ èmi kọ́ ni mo sọ kábíyèsí Ọọ̀ni lọ sọ janujanu lèmi ọ̀rọ̀ tí bàbá wa bá dẹ̀ sọ lókè èmi bàbá wọn tó pé mo máa ń janu mo máa bá wọn gbé síta
kábíyèsí ní tí yín máa padà làbà ó máa tí yín máa fọ́pọ̀ kábíyèsí ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ wípé nífẹ̀ẹ́ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ètò sọ pé ẹ̀ fẹ́ ríru ẹkùn ládùúgbò yín wọ́n lórí tàdé yìí wọ́n ní tí yín máa rún ni o wọ́n fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ilé ọ̀sìn Oni you don buy me o èmi bàjẹ́ o kábíyèsí Oni ẹ ti báyìí èmi o mi ìmọ̀ àwọn tó kù tó ń wò mí o but as for me Yorùbáwùyí bàbá you don buy me kí ọmọ kékeré ẹ wo adúgbò bí wọ́n ṣe wọ́ olóyè bó ṣe wọ́ Oni nígbà kínní yẹn ẹ wo bí wọ́n ṣe fẹ́ẹ́ gbàgbọ́sọ Oni ní ṣàyẹ̀wò bí yóò dùn mí ni kò dùn mí kábíyèsí ìdán ẹ ti ra èmi o tẹ́bàá mọ̀ bàbá mi mo lẹ́kìtì àní aṣíwájú kí wọ́n jẹ́ aṣíwájú rere aṣíwájú tó dáa àgbà tó dáa ní kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì ẹ̀wù àdúró ọ̀rọ̀ máa mi ní kí n má ṣe so mọ̀ wọ́n ní 218 lówó wà wọ́n ní èèyàn 35 ló tẹ̀ tán pọ̀ bóyá bá wa tẹ̀ tán pọ̀ kí bẹ̀rẹ̀ sí ni máa jọ àwọn fídíò oríṣiríṣi bí wọ́n ṣe kó àwọn ọmọ Kwara dé kí bí wọ́n ṣe kó àwọn ọmọ Kwara dé àwọn 176 tí wọ́n kọ́ ní Kwara láti February ga Abdulrahman Abdulrasaki gómìnà Kwara nǹkan bẹ́ẹ̀ square mọ́ yín lára nǹkan bàjẹ́ mọ́ yín lára Abdulrahman Abdulrasaki àti bẹ́ẹ̀ tí máa play fídíò oríṣiríṣi ó yẹ bá wa ṣe tán pọ̀ ẹ wá wo iṣẹ́ tí èmi àti ìjọ ṣe lára àwọn fan mi kan tó máa pè mí ní àná wọn àwọn ọkọ send sí mi ẹ̀ sí mi yóò mo ti rí àwọn tó wá send ẹ̀ sí mi then èèyàn kan wá lọ gbé fídíò mi ó ní Yorùbáwùyí you did this video few days ago mo wá fẹ́ play fídíò yẹn fún yín Yorùbáwùyí fans Yorùbáwùyí fans mi ìmọ̀ ọkọ̀ tí mo fẹ́ fún yín ṣùgbọ́n mo mọ̀ pé nínú ayé nínú ìtàn Yorùbá wọn ò ní gbàgbé mi àti pé Yorùbá ìyá kan sẹ́ni voice note sí mi láti bí ọ̀sẹ̀ méjì mo ẹ̀ṣẹ̀ rí lẹ́nu ni mo sẹ́ni ẹ̀rí sí wọn wọ́n nínú èmi àtàbí Èkìtì àwọn ọmọ ẹni tó burú jù ẹgbọ́n ṣe mo burú tí bá wá sórí íńtánẹ́ẹ̀tì ṣé mo máa ń ga wú irọ́ ṣé mo máa ń ga pa irọ́ mi tí mi máa mo burú èmi ò burú o díyàwó yẹn mo ń bọ̀ wá báyìí ẹ ṣe onírìṣà àmọ́ kọ́kọ́ treat kéèsì Onitsha ká tó lọ sí Kwara bàbá Onitsha máa kọ́kọ́ treat mo mọ ẹ jẹ́ kí n gbé fídíò tèmi àti ń ṣe tẹ́ wọ́n ṣí ẹ fídíò yìí bíi bóyá before 2 days to my birthday la ṣe birthday mi August 3rd ẹ ká play fídíò náà orí mi ń gbóná lu fídíò yẹn. tó lọ́wọ́n bá Tinubu mo fi kúlẹ̀. Yorùbáwùyí kí ló ń dé kí ló há ẹ lóhùn fún mọ́ òun jàre irú Yorùbáwùyí wo lélẹ̀ Yorùbáwùyí fa ẹ pàtẹ́wọ́ fúnra yín náà Yorùbáwùyí ẹ pàtẹ́wọ́ fúnra yín Yorùbáwùyí fa ẹ wàá pàtẹ́wọ́ fúnra yín wọ́n lóhùn mo lè stop show yìí Yorùbáwùyí fa sí ẹ bá pàtẹ́wọ́ fúnra yín mo lè stop show yìí ẹ máa dáhùn káwọn nǹkan tá a ti ṣe tàbá pariwo pé irọ́ o àkọ́bí ọmọdé sílẹ̀jà máa ànígbà níṣẹ́ lórí ètò yìí ànígbà ni wàá ṣe lè fún wa sẹ́ẹ̀ ni Yorùbáwùyí fans thank you jàre ẹ̀yin àwọn sáré pàtẹ́wọ́ positive vibes pé ànígbà níṣẹ́ ẹ máa dárúkọ àwọn kan tó yẹ pé àtọ́pá ànígbà lórí péjì tàbí ẹ pé àkọ́bí ọmọdé sílẹ̀jà máa tó dẹ̀ ń dá wa lóhùn a tún ti pàkànbí o ó tún ti dá wa lóhùn àwọn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ ní Kwara State wọ́n ti lọ gbà wọ́n dé o Yorùbáwùyí fans mo lọ́ọ̀bù yín ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ bí Yorùbáwùyí July 31st 2026 Ọlọ́run ṣe tí mo fi déètì sí July 31st níjọ́ tí oṣù parí láṣẹ ilé tá à ń ranjú Yorùbáwùyí Ọlọ́run ló máa ṣàánú mi tí Abdulrahman Abdulrasaki bá gbá mi mú òkè Kwara State tí Abdulrahman gómìnà Kwara State tó bá gbá mi mú òkè Kwara State mo dẹ̀ jẹ́ ìrìn fásitì ẹ máa wá bẹ́ẹ̀lì mi mo dẹ̀ jẹ́ ìdádì mi gan àkànbí ọmọdé bí ó sílẹ̀ jama ẹ yẹ ká gbọ́ kọ́ta sọ. Tinubu mo fi kúnlẹ̀ àbí àwọn bẹ̀yìn àkànbí ọmọdé mo bẹ̀yìn Yorùbá. ẹ náà lórí TikTok tó bá fẹ́ wò máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí la wà lórí YouTube ó kọ́ta fi wò wá lórí TikTok ìyẹn náà ló máa fi wà lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí
ó yá fàájà nation ó yá fàájà. Tinubu ẹjọ́ tó ń tọ́ lọ́wọ́ bá. Tinubu fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ yín. Akọbí ọmọlódé mo bẹ̀ yín tó lọ́wọ́ bá wù lórúkọ mi. Ẹ ní sọ ọmọ nù. Ẹ ní fòwò ẹ̀ ní dààmú. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀. Àwọn tí ó kó ní ọ̀dọ́ national park. Ẹ̀yin ló gbà wọ́n. Gómìnà Ọ̀yọ́ ṣètò mọ̀ sí Tèyí Mákindé ò mọ̀ sí. Tẹ̀lé rẹ́síkì wọn. A fi alájọbí bẹ̀ yín. A fi ìjẹ́ Yorùbá kọ́nọ́tàdé jẹ́ Tinubu mo fi bẹ̀ yín tó ń tọ́ lọ́wọ́ bá. Àwọn fámìlì wa tó wà ní wọ́rọ̀. Àwọn báńdì ti ti statement. Wọ́n láwọn á fẹ́ àwọn tó bá fáìn nínú wọn. Wọ́n láwọn á pa àwọn tó bá kù. That is forced marriage. That is kí wọ́n pa. Bàbá tí ó ń torí Ọlọ́run bá mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ yín. Mo fi gbogbo tẹ bá gbọ́kànlé. Mo fi bẹ̀ yín. Please save us in Kwara State. Yorùbá ni wá. Àwọn tí wọ́n kó ní wọ́rọ̀ láti fẹ́ Buhari. Wọ́n ti gbàgbé wọn síbẹ̀. Láti fẹ́ Buhari wọ́n ti kọ́ àwọn ní wọ́rọ̀. Up to today. Ààrẹ gbogbo tó ń jẹ́ àjíkẹ́. Wọ́n pa èèyàn 200 ní ọjọ́ kan ní ilẹ̀ Yorùbá. Wọ́n pè 176 lọ. Bọ́dẹ̀ yẹ kó Kwara State government pé èèyàn mẹ́ta ni wọ́n kó. Kwara State government tó sọ bẹ́ẹ̀. Lẹ́tà làwọn yẹn padà tí ẹgbọ́n padà sọ wọn wípé àwọn 176 làwọn kó. Àwọn tí wọ́n ní wọ́rọ̀ yìí ọmọ ọdún kan wà nínú wọn o. Ọmọ ọdún méjì wà nínú wọn o láti fẹ́ Buhari. July ìpàlélé yìí. Àmọ́ August ní ọ̀la. Bá Tinubu mo bẹ̀ yín. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá mo bẹ̀ yín torí Ọlọ́run ọba. Yorùbá ni wá o. Yorùbá ni àwa ní Kwara State. 99% wa Yorùbá ni wá. Àwọn ìwé ṣe sàndóró fún. Àwọn ìyá yín ni wọ́n ń kó. Ẹ bá mi ṣí ẹ̀ fídíò yìí kó kàn Tinubu lára. Akọbí ọmọlódé jẹ́ mo fi alálẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín. Mo fi Elédùmarè mo fi bẹ̀ yín. Gbogbo tẹ bá gbọ́kànlé bẹ́yẹ gbà àwọn ará Ọ̀yọ́ State tó jẹ́ wípé wọn ò nígbà gbẹ̀mí láyé ẹ bá wà gbà wọn ní wọ́rọ̀. Wọ́n sọ tàbí skeleton wọ́n ti bẹ̀ tán kí ló dé. Tinubu Yorùbá ni wá. Ẹ bá wà gbà wọn ní wọ́rọ̀ fọlọ́wọ́ ọba Abẹ́yìn ẹ̀jọ́ ẹ dẹ́kun Abẹ́yìn ni. Abẹ́yìn ni. Ẹsẹ̀ tí wọ́n rò ìtàkì gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ State gọ́ọ̀mẹ̀ntì tí ìbá Ọ̀yọ́ State láì jẹ́ pé Ọ̀yọ́ State gọ́ọ̀mẹ̀ntì ayọ̀ lò. Kí làwọn wá ṣe? Kí làwọn fi solution kí o ṣe? Kí làwọn wá ṣe? Ní Kwara State kí là ṣe? Èèyàn 176 wọ́n pa 176 láti fẹ́ Buhari. Ẹ̀ẹ́dẹ̀ ṣáàlù wa. Ẹjọ́ ìṣàánú fún wa. Ìyá rẹ̀ ló bá wa bẹ̀ bàbá Tinubu. Ẹ bá wa bẹ̀ Tinubu ẹjọ́. Ẹni kó ṣàánú fún wa. Ẹ bá wa gbà àwọn èèyàn wa èyí ṣòfò wọn. Ẹ ní dààmú. Abẹ́yìn tó ń tọ́ lọ́wọ́ bá. Yorùbá wùzùrù oko ni. Ẹ wá ní mi ní lọ́ọ̀bù ẹ̀yìn fáǹsì mi náà láàárín èmi àti bí ṣe wà yìí mo ti feel emotional àwọn ẹgbẹ́ mi pẹ́ẹ́kẹ́ mo ti feel emotional báyìí láàárín èmi àti mo ṣe show yìí ní July 31st 2026 mo kọ bá Tinubu ẹ bá mi share video àwọn ọdẹ wa share video yẹn lọ rẹpẹtẹ èdè ní 5 wọ́n gba àwọn people yẹn ní àná 4th ẹ wá ní mi no ẹ sọ fún mi náà ẹ̀yin fans mi ẹ sọ fún mi reason ẹ kọ fún mi ní reason ẹyọ kan tí mi fi ní love yín no ẹkàn ti ẹ̀rọ bóyá máa parọ́ ni o bóyá ẹ fi tẹ̀gàn sí ni o bóyá ẹ yọ tẹ̀gàn kúrò ń bẹ̀ ni o ẹ mix ẹ̀gàn mọ́ ẹ tún ro ẹ̀gàn kúrò ń bẹ̀ ẹ fún mi ní reason ẹyọ kan tí mi fi ní love yín you are always there with me kí má ti ṣe ṣòkò báyìí ni ẹ ti ẹ bọ̀ ní ti pé ẹ̀yẹ wá wúyẹ yóò bá mo dúpẹ́ lọ́wọ́ yín Akànbí ọmọlódé thank you bàbá mi àpètò lóyè sọ́dà ní ẹmọ Ìgbòho ṣá few days bàtà bẹ̀rẹ̀ sí ní pariwo tàbí 30 days challenge nípò lóyè sọ́dà ní ẹmọ Ìgbòho ṣá
lórí page Yorùbá Wuyi náà ni a ṣe fún 4 days Àdìsá was released a ṣe tí mo la tún ṣe náà ó tó bí mẹ́ta tá a ṣe then a tún sọ ti wọ́rọ̀ náà wọ́n ò ní sìn but a fẹ́ kọ́ máa jí àwọn èèyàn wa gbé mọ́ ó bà mí kò dùn mí a ní fi wẹ́ni tí ò bá rárá àwọn 176 tó ń kó yẹn ṣé gbogbo wọn náà dé gómìnà Abdulrasaq Abdulramoni ṣé 176 tí wọ́n kó yẹn ṣé gbogbo wọn náà dé tó bá yẹ kó gbogbo wọn náà dé ṣé condition tí wọ́n kó wọn ni wọ́n kó wọn dé ẹ wá wo fídíò wọn. adúpẹ́ pé wọ́n kó wọn dé bẹ̀ ṣé gbọ́n náà kó dé pẹ́pẹ́ gbọ́n náà kó dé ṣé kọ́ńtà náà fi kó wọn lọ náà fi kó wọn dé. àfẹ́ relé àfẹ́ we want Ìgbómìnà state Ìgbómìnà state la fẹ́ àgbọ̀n kankan àwọn tèmi ní Ìgbómìnà state làwọn fẹ́ ẹ̀ bá kó wọn dé ẹ̀ bá máa kó wọn dé o àwọn tèmi sọ pé Ìgbómìnà state làwọn fẹ́ bàbá wa Tinubu àkọ́bí ọmọ olódò sílẹ̀ jama ẹ fún wa ní Ìgbómìnà state ẹ fún wa ní Ìgbómìnà state ẹ jẹ́ ká rúdù ara àwọn mẹ́tí minority máa rúdù majority àbí odò Ọ̀yọ́ state lẹ́fẹ́ fún wa ni ẹ fún wa ẹ jẹ́ adádúró tiwa ẹ jẹ́ adádúró 2027 àti ìmọ̀kan tó máa ṣẹlẹ̀ sọ́tọ́nà òṣòkòtò nìsín bàbá Tinubu wọ́n ló sọ̀pọ̀ bàbá Tinubu ó ti bọ́ta olówó sọ̀pọ̀tì Tinubu o olówó sọ̀pọ̀tì Tinubu fún second time lápẹ́lẹ̀ ti ṣú nìyẹn kí n gbé fídíò yẹn wá olówó sọ̀pọ̀tì Tinubu fún second time wọn ò lè sọ̀pọ̀tì bàbá Tinubu àwọn àyè bọ́lá ẹjọ́ máa drag mọ́ra wa lọ́wọ́ sọ wa ò kí ń ṣe Fúlàní kí ń ṣe Fúlàní Yorùbá Wuyì lórúkọ mi Yorùbá ni mí mi ò kí ń ṣe Fúlàní ṣe Fúlàní ẹ jẹ́ kí àwọn Ìgbómìnà ká dá dúró wọn lè máa kó wa wọgbọ́n náà àwọn 176 tí wọ́n kó wọgbọ́n yẹn wọ́n pa ọkùnrin 200 àwọn ọkùnrin 200 yẹn àwọn obìnrin tó jẹ́ ìyàwó wọn wọ́n lọ fẹ́ ọkọ mi àbí ọkọ wo ni wọ́n fẹ́ tí ò tí níyàwó ńlé ìtò tí níyàwó ńlé tí ìyàwó ńlé ti jẹun yó àti kí ni àrídájú wípé lẹ́yìn tí wọ́n pa ọkùnrin 200 ní wọ́rọ̀ wọn ò tún ní padà wá pà mí wọ́n wá kó obìnrin àtàwọn ọmọ kéékèèké 176 wọgbó láti February àwọn ni wọ́n pẹ́ jù nínú igbó yẹn oṣù mẹ́fà August kan la wà nínú oṣù kẹjọ láti oṣù kejì àṣà ò náà ẹ má yẹ kí wọn náà ti máa control majority o ẹ̀yin ọmọ Ìgbómìnà ẹ lọ jáde ẹ fa Yorùbá kalẹ̀ tẹ́ máa dìbò fún Akànbí ọmọ olódò dé help wa help orí bí ta wà yìí àgbọ̀n kankan help wa ni help wa wọ́n fa kí lórúkọ ẹ̀ tó fi dá Ọ̀ṣun state kalẹ̀ inú state wọn ti fa state yọ help wa o àgbọ̀ anything Kwara lè mi gbọ́nà dẹ̀ ni mi ò kí ṣe ọmọ ò kí ṣe Fúlàní bàbá Tinubu ṣe ní platform Yorùbá Wuyì yìí Ògún gbọ́ ẹ̀jẹ̀ kọ́kọ́ ṣe yẹn fún wa náà ẹ ṣe yẹn fún wa o ẹ ṣe yẹn fún wa àgbọ̀n kankan àfẹ́ báwọn fèrè yìí ṣe wọ́n máa jáwé èèyàn gbé wọ́n máa jáwé èèyàn wa gbé 176 èèyàn and mostly ọmọ kékèké ọmọ ọdún kan ọmọ oṣù wà nínú wọn wọ́n lóṣù mẹ́fà nínú gbó àṣà ò àti pé kí ló ṣẹlẹ̀ Ìgbómìnà state la fẹ́ àgbọ̀n kankan Ìgbómìnà state la fẹ́ Ìgbómìnà state la fẹ́ o àfẹ́ Ìgbómìnà state àbá wèrè làwọn eléyìí náà ẹ kò dédé kóyàn kò sí kò tó máa ṣẹlẹ̀ o nobody is talking about it
kí ló gbé fídíò yẹn wá kí ọkọ̀ polówó ọjà náà ó ní fídíò kan tí mo fẹ́ gbé wá fún yín bẹ̀kú tó gbé fídíò yẹn wá mo fẹ́ sáré lọ ni. bàbá wa Ọ̀ọ̀ni mo ń bọ̀ wá bá yín o Ògún gbọ́ Ọ̀ọ̀ni èmi àti yín nílé ní àti Sunday Igboho àtọ́ni o èmi àti yín ní èní wo mo ò ní gbà o mi ò lè kí nǹkan bẹ̀ mí gan mi ò ní gbà mi ò lè gbà ní. Ọ̀ọ̀ni Sunday Igboho àtẹ̀yìn ìwé ẹkùn èmi àti yín máa drag yín lé ní lórí péjì eré lè máa pé máa fi yín lẹ̀ yẹn irọ́ tó jìnnà sóòótọ́ ni mo ní fi Sunday Igboho àti Ọ̀ọ̀ni lẹ̀ o kábíyèsí Ọ̀ọ̀ni mo lè fi yín lẹ̀ àtẹ̀yìn ìwé ẹkùn yẹn ẹ máa collect Ògún gbọ́. ẹ dúró náà búrọ́dà wa tó sọ̀rọ̀ níjẹta tí mo fi sórí péjì Yorùbáwùyí lórí YouTube tó láwọn ò fẹ́ ru ẹkùn ní Lẹ́kí ẹjọ́ ta ló ní nọ́mbà bàbá Tinubu lọ́wọ́ o ní OPC la fẹ́ ní Lẹ́kí àfẹ́rù ẹkùn OPC la fẹ́ bóyá kó bá wa pé brother wa yẹn tó máa explain táyà o that our brother you go explain táyà no evidence tó bá ti fẹ́rù ẹkùn tó ò dẹ̀ fẹ́ Sunday Igboho ní Lẹ́kí kí ló pè ọmọ tó máa ṣe wàá wá nọ́mbà Tinubu àbí kó wá nọ́mbà Ọ̀ọ̀ni àbí nọ́mbà Aláàfin àbí nọ́mbà bàbá mi Olúgbọ́n ọmọ Bàyámù wá nọ́mbà kan nínú wọn kó pè wọ́n o torí ìwé ẹkùn tẹ́ ń wò yìí gbogbo ẹ̀yin ọmọ Gani Adams tẹ́ ń pariwo ẹ̀yin yín ò pa mí ṣe pléènì tó gbé ìwé ẹkùn pilot ẹ̀ kò gbọ́ nánà wọ́n ń wé ní ibi tó ń lọ ló ń lọ ṣé wọ́n náà tẹ́ pariwo Sunday Igboho la fẹ́ àwọn tí wọ́n fẹ́ Sunday Igboho nílẹ̀ Yorùbá pléènì ti kún àwọn tí wọ́n support Sunday Igboho pẹ̀lú ìwé ẹkùn plane tó kó àwọn èèyàn yẹn ó ti kún wọ́n tún lọ sátẹ̀ helicopter wá àwọn bàbá Bánjí Akíntóyè àwọn Tinubu àwọn bàbá wa Ọ̀ọ̀ni Olúgbọ́n ọmọ Bàyámù Olúbàdàn àwọn bàbá wa ńlá àwọn ti fúlù gbogbo plane àti helicopter VIP ó ti tán ṣé wá rí àwọn kan bí àwọn ọ̀rẹ́ Sunday Igboho gan orí pléènì wọ̀ lọ́wọ́ ìwé ẹkùn mo kàn ní ti sáyé jẹ́ ayé sí ni o èyí tẹ̀ ń pariwo ẹ̀fẹ́ ìwé ẹkùn Sunday Igboho gan orí pléènì wọ̀ àwọn Sunday Igboho yẹn àwọn ni wọ́n wọ bíi bóyá bíi limousine ṣé wíwọ àwa yìí Ògún gbọ́ tipátipá la fi rí dáńfọ́wọ́ ní iye èèyàn tó sọ̀pọ̀tì ìwé ẹkùn category by category àwọn olówó àwọn ọlọ́lá àwọn ọ̀mọ̀wé àwọn ọ̀tọ̀kùlú àwọn lẹ́kàn tí wọ́n sọ̀pọ̀tì ọmọ Adéyẹmọ category by category ni o bọ́ọ̀sì tẹ̀mí rí wọ̀ mi ò lè láàpù anybody o ẹ̀yin ọmọ Gani Adams tẹ̀ ń pariwo tẹ̀ ń bólè Sunday èmi ò lè láàpù anybody o kẹ́nìbọ̀dì dẹ̀ má tẹ̀mí mọ́lẹ̀ níbi tí mo jókòó sí mi ò lè ẹgbẹ́ sẹ́yìn lè láàpù ṣe lè láàpù àwọn èèyàn mi ò lè láàpù àwọn èèyàn ìsìpẹ́tà kẹ̀tẹ̀tẹ̀ agbọ́n bọ́ńbà lẹ́yìn àbí kẹwọ́ mọ́lákì àbí ọ̀kadà tó máa gbé yín mọ́tò yẹn ti ṣí pléènì tó ti fò báyìí ó lẹ́ ń ṣẹ́wọ́ sí rẹ́kùn ẹni tí bàbá wọ̀ ní láwọn gbọ́ndẹ́d mílíọ̀nù lẹ̀ ìbẹ́jú lẹ́kù ẹni tó ní láwọn gbọ́ndẹ́d mílíọ̀nù lẹ̀ lórí ọ̀rọ̀ ìwé ẹkùn yìí náà ni ànídàbẹ̀jẹ̀ polówó ọjà ẹjẹ́ ìpolówó ọjà ti fi ẹ́ ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàkígbàkí pọ̀ lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí a ń pera wọn ní ṣọ́pùlọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹjẹ́ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrì ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù sọ̀rọ̀ lára. Body Talk Ventures mo ti rí o ní bẹ́sẹ̀ send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegant joy 26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdù ní ó gbọ́ gbogbo ntọ́jà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Ventures àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ilẹ̀ ti lè rí lace lóríṣi bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Oxford
natural lace exclusive babala luxury kì í gbó kì í ya kòkó júdà body talk ó lọ fún àgán tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn ó ti wà ní gold ní ẹsẹ̀ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àsàdànù síbẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelry Dubai twin jewelry 925 exclusive tó jẹ̀bẹ̀dẹ̀bẹ̀ super original ní body talk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kú fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹ̀sà ti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegant joy 26 ní Instagram àti TikTok bodytalk venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ jọ torí Ọlọ́run bá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi ẹ bá mi follow @bodytalk lórí Instagram lórí Facebook lórí Instagram àti TikTok ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra bàtà ẹ rí silver yẹn ẹ bóyá ń ṣáná ẹ rí silver yẹn bóyá ń ṣáná ẹ kàn sí wọn ẹ pọ̀ lórí ṣé ẹ láìkì múra mi ṣé ẹ láìkì múra mi mo ń béèrè lọ́wọ́ pé mi ò láìkì ṣá mo láìkì ẹ̀ṣọ́ gan ẹ bá mi kàn sí wọn lórí +447 587 728 824 +447 587 728 824 elegant joy 26 ìyàwó àwọn lè wà bí mo fẹ́ kí n tán fún mi yẹn mo fẹ́ tún ṣe body talk accessory ẹ pè nọ́mbà yẹn tẹ́ bá wà ní UK tẹ́ bá wà ní New York lamẹ́ríkà anywhere tẹ́ bá wà ọmọ àdìníbà fún yín tẹ́ bá dẹ̀ wà ní Nàìjíríà tẹ́ fẹ́ ṣe alára tún tà you want to buy it and resell wọ́n ní retailers price tó máa fún yín ẹ wo ẹ má tọrọ ok wọ́n máa bá sí wá tọrọ 2k ẹ lọ follow body talk accessory náà ẹ kàtà gbé code bí mélòó kan àti máa wá play fídíò àwọn èèyàn wọ́n ṣàfẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn ṣàfẹ́ sọ̀rọ̀ ni ẹgbẹ́ mo ti upgrade máa fẹ́ pè sùn mi máa tẹrí balẹ̀ mọ́ àti pé yín afẹ́ play fídíò mi kò sáré ṣàwàdà o tó mo fẹ́ ẹ lọ ẹ bá gbọ́n sókè o ẹ káàbọ̀ gbogbo ilé mo fi yé o a kú oríire o gbogbo ilé à ń bọ̀ lọ́dọ̀ bàbá wa ò ní ìyá mi ẹ̀ ní dáhùn. Màámi iná rúùmù lẹ́wà ni àbóhùn ṣe wá lọ́lọ́ọ̀lọ́ báyìí. Ohun yíyan ò clear ó dà pé iná rúùmù lẹ́wà o ẹ bá wa kó lẹ́gbẹ̀ẹ́ dádì ẹ tó bá ti pè wọlé bá wa kó lẹ́gbẹ̀ẹ́ dádì o ẹ bá wa kó lẹ́gbẹ̀ẹ́ mọ́mì kó tó di pé máa gbé kọ́ọ̀lù yín náà yẹ ká kọ́kọ́ rẹ̀ yìí ká tó wà lọ́sọ́dọ̀ kábí aláì Oni kábíyèsí Oni aláì Oni got me ọ̀gùn gbọ́ ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ tí bàbá wa yìí sọ ní aláàbá yìí kò lè rọrùn wọ̀ táwọn àbá wa gbé lọ sókè ìkúra. ẹ̀yọ́ lọ́pàá kò ní ìdíkà bẹ̀rẹ̀ láàrin kò ní ìdíkà kó àlọ́ àárín wa. nítorí pé wọ́n sọ pé everybody is fishing violence ẹni àpá tẹ́bátẹ́bá tí ń fishing violence tí ń pè pa tí ń pè kíní kan tí ń pè lórí nẹ́ẹ̀tì ẹ kó wa lọ sí nǹkan. bẹ́ẹ̀ bá tẹ́bá kó wa lọ sí nǹkan jẹ́ mọ̀ sí fún wa. nítorí pé àwọn ọmọ ti fún àwọn àpá àwọn ọmọ tó ti fún violence ẹ wò báyìí. mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí kinní yẹn dáadáa ni ẹ̀rí nǹkan tí Traoré Ibrahim Traoré ẹ̀rí tó ṣe fún àwọn àáfàá tí wọ́n preach violence ní ọ̀dọ̀ ẹ̀ omi bàbá yìí bọ́ta sí pé owó ni kó máa ṣe fún àwọn táwọn jẹ́ àáfàá náà ànábì ní apá ni ànábì ní agbórí ẹ̀ ni ànábì ní apá ni wọ́n ní ẹ̀kọ́ wọn ẹ ṣe bí Burkina Faso ṣe ṣe ẹ̀yin tẹ́ bá support nǹkan tí Burkina Faso ṣe fún àwọn àáfàá tó ń preach violence ẹ jẹ́ ká rí ní comment section ẹ wo tí wọ́n ṣe fún wọn. ẹ̀yọ́ lọ́pàá kò ní ìdíkà bẹ̀rẹ̀ láàrin wa kò ní ìdíkà kó àlọ́ àárín wa. nítorí pé wọ́n sọ pé everybody is fishing violence ẹni àpá tẹ́bátẹ́bá tí ń fishing violence tí ń pè pa tí ń pè kíní kan tí ń pè lórí nẹ́ẹ̀tì ẹ kó wa lọ sí nǹkan. bẹ́ẹ̀ bá tẹ́bá kó wa lọ sí nǹkan jẹ́ mọ̀ sí fún wa. nítorí pé àwọn ọmọ ti fún àwọn àpá àwọn ọmọ tó ti fún violence ẹ wò báyìí. ẹ̀wọ̀n eléyìí ó ti sunkún yọ
At this point, Bọ́lájà sí báyìí. Ẹ wọlé, ó ti sunkún yó. Ẹ kó kúta lé wọn lẹ́yìn kan ti ké. Ọlọ́run á sọ fún wa lẹ́bi pé gbogbo tábà bá máa sọ. Níta bá lọ ṣe. Òun kò tí káwọn tó máa ṣe bọ̀ ká. Dáadáa. Sísìn, fídíò yẹn nìkan la fẹ́ wọ àfẹ́ gbọ́ pushing. Fídíò máa gbé fún fídíò yẹn wá fún yín. Bẹ̀tà àfọ àyọ̀rọ̀ tó ń sọ pé gbogbo ẹ̀yin àfáàjì bá ti ń pín violence ní Nàìjíríà. Kán kó yín lọ sí fídì kan. Kán gbé òkúta lé yín lẹ́yìn. Kán gbé òkúta lé yín lọ́wọ́ báyìí. Torí fídíò kan tó dilẹ̀ onírọ̀rẹ́ ń sọ. So mo ti kó mi Kwara State ẹ̀ka máa sọ́dọ̀ kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì. Kábíyèsí o, kábíyèsí bàbá. Pátápátá nínú ilé-iṣẹ́ dáàbòbò ìwé tó kù sókè yìí o. Àjùṣe láàárọ̀, àjùṣe lọ́sàn-án. Àjùṣe láṣàlẹ̀ ọ̀la. Orí adé tó wà kálẹ̀ lórí mo kí kí n lò ó fẹ́. Kábíyèsí bàbá. Ẹ bá wa power tap ẹ Pure cancer, because it seems like you want to be the next. Sáré nìyí. Ẹ ń pè wá. Hello. Ẹ ń pè wá. Tí báyìí tó fún wa ní copyright ẹ̀jọ̀ à ń gbọ́ yín sà. À ń gbọ́ yín. Hello, à ń gbọ́ yín o. Hello, Yorùbá wí. À ń gbọ́ yín sà. Ẹ̀lẹ́ a kú oríire lọ́nà méjì. Ọ̀nà mẹ́ta ni. Mo kọ́kọ́ kí ẹ ná kú oríire fún ti ọjọ́ bí ẹ. Ẹ ṣeun sà. Ẹ̀mí àṣe púpọ̀ láyé o. Ẹ ṣe. Lágbára Ọlọ́run gbogbo nǹkan tó wù ẹ́ nílé ayé l'Ọlọ́run máa bá mi ṣe fún ẹ. Àtiwọ́ àti fámílì ẹ wàá ṣoríire. Ó ti ṣoríire ò ní jábọ́. Mo tún wá pé ẹ kó àwọn tó ẹni wọ́n kó wá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo wá tó wá kí wa gbogbo àwa ọmọ Yorùbá kú oríire fún ti bàbá wa Ọ̀jájá fún nǹkan tó ṣe fún bàbá wa Ìgbòho. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́dọ̀ àwọn bàbá. A dúpẹ́. Gbogbo èyí tó bá kù sẹ́yìn Ọlọ́run máa bá wa ṣe o. Ààbò Ọlọ́run á wà lórí Sunday Ìgbòho. Àṣẹ o. Bàbá ti bá wa fàṣẹ sí lánàá gbogbo ẹ̀ ni mò ń wò. Gbogbo bó ṣe ṣe pátá ni mò ń wò. Gbogbo ìwúre tí bàbá wa ṣe fún Ìgbòho pátápátá ló máa mú lórí. Àṣẹ. Èyí tó wá dúkù síkùn bàbá tí ò rántí tàbí tí ò tẹ́ fẹ́ ṣe Ọlọ́run á bá wa mú lọ sí ilé àṣẹ. Ẹ̀yin náà tẹ̀lé ń ṣe wàhálà lójoojúmọ́, wàhálà yóò ní já sásán o. Ní ṣé dànù lórúkọ Jésù. Èrè lobìnrin jẹ lábọ̀ ọjà, èrè lẹ máa jẹ ń bẹ̀ o. Àtọmọ àtọkọ àti gbogbo nǹkan ìní yín pátápátá l'Ọlọ́run máa bá mi dúró tì yín. Ó ṣe gan-an ìyá òṣìṣẹ́ òní máa dùn tó bá ti wo prógrámù ẹ̀ báyìí. Inú ẹ̀ ò dẹ̀ ní dé bàjẹ́ torí kò múnú wa dùn. Wọ́gán ló fi wá lọ́kàn balẹ̀. Tá a bá wo nígbà mi pé èèwọ̀ Ọlọ́run àmọ́ tá a bá tó ti gbọ́rọ̀ ẹ̀ báyìí. Ọkàn wa tó. Ẹ wá ti gbọ́ akálòlò ọmọ yín. Ẹ ṣe gan. Ẹ ṣe bàbá mi ó dáadáa ọ̀sán. Ẹ yẹ ká lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí Ọ̀jájá Ògún. Ẹ wá ti ṣe kábíyèsí. Ẹ ṣe kábíyèsí fún kábíyèsí bàbá wa Ọ̀já. Kábíyèsí o. Bàbá wa Ọ̀ní. Ẹ bá mi fẹ́ sọ̀rọ̀ ni o. Wọ́n wá mọ̀ àwọn jagunjagun. Wọ́n mọ̀ àwọn jagunjagun. Wọ́n náà máa fún wọn ní nǹkan, máa sọ́pọ́ọ̀tì wọn. Bó jẹ́ ìjọba lásán ẹ̀ lè fi wọ́n ṣe sáwà janujanu, èmi janujanu. Because janujanu mi ò lẹ́gbẹ́. Janujanu ni mí, bàbá wa Ọ̀ní. Mo tún kálòlò, mo dẹ̀ tún janu fúnlẹ̀ Yorùbá. Mi ò ní gbà o. Everybody máa bẹ̀ mí. Ẹ ká gbọ́ nǹkan tó ń sọ. Ọdún ìbísà, bàbá fún wa ní ilé ọ̀sán. Olóyè bó ṣe ń wò.
bí ìwọ bó jẹun. láàárọ̀ ṣíbi lọ́sàn-án. Máìkì ṣiṣẹ́. Àgbéyìí láti alẹ́ ọ̀la. Máìkì Oni Of Ife. Gbogbo àgbójú àwọn ọmọ lórí ilé kí Sunday dáadáa. Olóyè ṣe ìjẹun báyìí ṣe wọ̀ yìí. Màámi fẹ́lá ẹ sọ ara yìí o. Àṣẹ àṣẹ. Ẹjọ́ torí Ọlọ́run ṣé kinní yìí loud torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ń wà ṣé kinní yìí loud bàbá wa ò ní ni wọ́n ń sọ pé àwọn ń gbọ́rọ̀ ẹ̀kún lọ́tún àwọn ń gbọ́rọ̀ ẹ̀kún lọ́sì àwọn èèyàn ń pariwo ṣé Gbowo ò ní wá ni ṣé Gbowo ò ní wá ni ṣé Gbowo ò ní wá ni. Àwọn kan wá sọ pé àwọn ò fẹ́ Gbowo ní Lẹ́kì Miami àbí wo lè sọ pé ti fẹ́ Gbowo ẹ máa explain tàyà ẹ máa gbọ́ sókè ẹ máa explain tàyà ẹ ń gbọ́ gọ́bìlẹ̀ ẹ máa gbọ́ sókè ẹ máa gbọ́ sókè yes ma. Torí àwọn ìyá Yorùbá wuyì wọ́n máa pè bóyá àwọn grandchildren tún ní stop wọn nílé ni wọ́n ti máa dá àwọn grandchildren lóhùn. Tọ́wá ti pè yín padà máa bá wa gbé kọ̀ lásìkò ẹ̀jọ̀ torí Ọlọ́run kò sáàyè tó nǹkan kò sáàyè tó nǹkan ẹ̀dá kan torí Ọlọ́run. Bàbá wa ní mo ń gbọ́rọ̀ ẹkùn lọ́tún mo ń gbọ́rọ̀ ẹkùn lọ́sì àwọn èèyàn wá ń bẹ̀ pé Sunday Igboho ò ní wá ní. Mo ti dáhùn. Hello. Yes ma. Grandma. Mo ti dáhùn o. Yes ma. Hello. Màámi ẹ máa sọ̀rọ̀ lẹ má gbọ́ mi nínú ilé ẹ má gbọ́ mi ojoojúmọ́ ni mo ń sọ fún yín mo ń gbọ́ yín mà. Mo ní kí kọ́kọ́ kí ẹni òkú ọdún o. Ẹ ṣe mà. Happy birthday to you. Mo send the message. Ẹ ṣe mo dúpẹ́. Ṣé o gbọ́ mi ni? À ń gbọ́ yín màámi ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín. Ẹ̀mí á ṣe púpọ̀ láyé o. Àṣẹ o. Mo send the message sí ẹ o ká. Ẹ má bínú màámi o. Yes ma. Ó dáa tó inú mi kàn dùn ni tó bá pé lọ́rọ̀ Sunday Igboho inú mi dùn ayọ̀ mi kún lágbára Ọlọ́run ayọ̀ wa kalẹ̀ nǹkan tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run náà ṣe fún wa Ọlọ́run tún mẹ́sẹ̀ Igboho àmú dúró dáadáa ṣé mo fi sọ lọ́jọ́ ni mo ní àwọn tó ń gbé mú wọ̀nyí tó fẹnu wú sọ́kàwé mo ní kẹ́ fi wọ́n lẹ̀ sí tiwọn kò lè tí kó má ti lára ó lára ni ẹlòmíì anáwọ́gì transformer ẹ fi wọ́n lẹ̀ ọjọ́ tẹ́ bá ti rí pé ó ti kú kẹ́ mọ̀ pé wàhálà ló pa o wàhálà Ìgbòho ló pa Ìgbòho kọ́ ló máa pa ò fúnra rẹ̀ ló máa para ẹ̀ kí ìyẹn wà bẹ́ẹ̀ torí tó tí Yorùbá nation bá ṣẹlẹ̀ nísìnyí tí gbogbo wa bá gbà tó bá yẹ gbogbo èèyàn lọ tó bá dẹ̀ wá lọ́rùn ṣé wọ́n wá ta ọmọ ẹ̀ síta wọ́n ní ọmọ Gani má dé bí yìí o ṣé wọ́n á sọ bẹ́ẹ̀ because nǹkan tí Ìgbòho ń ṣe ó ń ṣe fún gbogbo ọmọ Nàìjíríà ó tún ṣe fún ọmọ Yorùbá pé ká bọ́ lóko ẹrú tó ẹni tí inú ọba ti dùn sí inú máa ń pa ni ṣé ẹlẹ́lẹ̀ tí bàbá Ọ̀jájá wà kábíyèsí o inú mi kàn dùn ni inú mi dùn ni because wọ́n tún túbọ̀ gbàgbára sára Sunday Igboho
because mo sọ fún yín mo ní wọn ní ìdórúkọ àmọ̀ mi mọ́ orúkọ Sunday Igboho ni mò ń jẹ́ tó inú mi dẹ̀ ń dùn bí mo ṣe ń jẹ yẹn because ẹni tó bá bí olú ọmọ kéde kó wà ní aláàárín ilé ẹ̀ á mọ̀ pé yẹ̀sọ̀ ọmọ gidi ló bí kò dẹ̀ sí kankan tó máa ṣẹ̀mí ẹ̀ lágbára Ọlọ́run ọlọ́run tó bàbá ro ní agbára kò ṣe é mú agbára má ṣe ní kàbá ṣe níbi ọlọ́run agbéwọ́ agbára má darí kàn agbára má darí kàn agbára má darí kàn ọlọ́run agbéwọ́ lórúkọ Jésù kò ní ṣìṣe kò ní ṣìrìn kò ní ṣìṣọ ìrìnsẹ̀ ò ní báyé nú gbogbo àwọn tó bá ti bínú lórúkọ Jésù wàá lọ fún afárapá nǹkan tá a tún fẹ́ sọ fún àwọn tó máa ń yìnbọn yẹn mo gbọ́ sórí yẹn pé àwọn kan yìnbọn lu nígbà tó fẹ́ lọ rẹ́sù àwọn tíṣà yẹn ṣé ẹni tó yìnbọn yẹn kò ní fọwọ́ ẹ̀yẹ ṣe nǹkan rere láyé grandma ti fà já dá grandma ti fà já o nǹkan rere ṣe láyé because tó bá jẹ́ pé wọ́n gbà wá sílẹ̀ lóko ẹrú wọn ò ní ta wọ́n sọ́tọ̀ gbogbo ẹ̀mí ọmọ ẹ̀mí má sọ pé ẹ̀mí Ìgbòho àwọn tó gbowó ẹ̀mí owó yẹn ló máa pa wọ́n fún ọ̀dẹ̀ ní owó yẹn ṣe nǹkan rere láyé gbogbo àtọ́ bá ti gbógun ti Ìgbòho ogun ayé ogun ọ̀run á kọjú faragbọ́ta wọ́n gbà fún afaragbọ́fà àwọn fúnra wọn ló máa ṣera wọn kò sẹ́ni tó máa ṣe àwọn ló máa ṣera wọn wọ́n ikọ̀ Ìgbòho náà máa kékékékéké tó máa forí lagi tó máa lọ́wọ́ gi transformer bó ṣe máa rí nìyẹn kò ṣe mọ̀ mí káre ọmọ dáadáa bí ṣùgbọ́n kan ń wù ẹni inú mi kan ó tún fáìn sí ni ó tún fáìn sí ni ayé lè ń gbé ọmọ dáadáa ọmọ tó ṣe ọmọ tó ga ọmọ tó jù wọ́n lọ ó ṣe máa God bless you àwọn ìyá Yorùbá wù yìí ọ̀rọ̀ wọn ti sú mi màmá wọn fàájà grandma wọlé wọ́n dẹ̀ fa sójà grandma lórí pàtó wọ́n bọ́ ní ìṣá grandma lórí iṣẹ́ wọ́n dẹ̀ fa sójà ìyàwó ẹ bá jẹ́ ní ìṣẹ̀má múra àti sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ o ẹ bá wà gbọ́ sókè bàbá mi ẹ̀ ní dààmú o grandma ti fa sójà múra lọ́wọ́ bàbá mi ẹ̀ ní dààmú. Ọlọ́run a máa fún yín ṣe o. Ọlọ́run máa bá wa ṣe àṣẹ Èdùmàrè o. Ẹ kú iṣẹ́ náà. Ẹ ṣeun, àdúpẹ́. Ẹ fẹ́ kẹ́ ẹ bá wa mójútó ọ̀rọ̀ Islamic ìfẹ́ tí wọ́n ti ní wọ́n fẹ́ sọ Ọ̀yọ́ State dà. Wọ́n ń ṣàwàdà ni sà. Àwàdà wọn ló le ṣẹ̀ríà níbo nílẹ̀ Yorùbá. Wọ́n ń ṣàwàdà ni àwàdà wọn le ni sà. Kò sínú constitution wa. Kò sínú òfin Nàìjíríà àwọn tó wù náà ṣe yẹn tó kò wáyé tó dì mà ṣé ń gbọ́ mi mà. Bẹ́ẹ̀ ni sà. Kí lorúkọ wèrè tìbí tó ń sá káàkiri. Wèrè wo. Ṣé ẹ̀dọ́dọ́ sí àwọn tó ń ṣọ́ gba wèrè ọdún ti tilẹ̀ ọdún ti sílẹ̀kùn ọtí tí mo kọ́kọ́ wẹ́ dání ni à ń gbọ́ bèrè owó nù wọn èwo ló escape ẹ jẹ́ ká mọ̀ tà. ẹ kú iṣẹ́. à ń gbọ́ yín sàládì à ń gbọ́ yín. mo rò pé tí wọ́n gbé police report táwọn sẹ̀ríà wá tó fẹ́ dá wa padà sẹ́yìn. Wọ́n ní wọn ò fẹ́ police kí ló pè náà police kí ni Tinubu fẹ́ ṣe. Kan lọ máa mójútó ra wọn kán mọ́ fìyẹn dá police state police kán mọ́ fìyẹn dá state police tiwa dúró. Àwọn náà ṣe sẹ̀ríà kan lọ mọ́ iyan ọlọ́pàá tiwọn lọ́dọ̀ wọn kan tó má dá sí tiwa. Ọlọ́run á máa ń lọ́wọ́. Àṣẹ Èdùmàrè. Ẹ kú iṣẹ́. Ẹ ṣeun sà. First person kọ́ pé wọlé grandma wọ́n fàájá. Second one grandpa àwọn náà tún fàájá. But àwọn grandma àti grandpa bábà fàájá kí làwọn ọ̀dọ́ máa ṣe. Ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀. Kábíyèsí ọ̀nì àní mò ń bínú lọ́wọ́ ni. Ó yẹ ẹ̀fà ẹ̀fà Mr. Fàájá àdínì. Ó yẹ ẹ̀fà. Ayé náà gbé abẹ mi. Bàbá mi ìyá mi ẹ̀ ní dáàmú sí ara lẹ́wà. Ọmọ tó sọ. Ẹnìkan ní ìwọ̀n pé ga báyìí o. Ọmọ tó díjú.
ẹ̀lẹ̀ tó wà ẹ ṣe ẹ̀lẹ̀ tó jẹ̀lẹ̀ lọ. ẹ ṣe ìyá mi ẹ ṣe mo dúpẹ́. ẹ bá wa wá fídíò bíi tí ìdààmú àdámù tó ti lọ sí Ifẹ̀ ibi tí Gani Adams ti lọ sí Ile-Ife tó lọ ń sọ tátá tó ń sọ tútù ṣe ẹ̀ṣẹ̀ rántí lásán. irú àwọn fáǹsì wo nílé ìbá ìtòwé Ọlọ́run. ẹ kàn bá wa play nǹkan kékeré tó sọ ń bẹ̀ kẹ wá fi wé. àwọn fàájà ti dé ó ti sọ yín lórúkọ wọn àwọn fàájà ti dé ó. àníṣe ẹ̀sìn ní fídíò yẹn. ẹni sùúrù náà yá mi ò fẹ́ràn èèyàn gbọ́ yín o tó bá ti di pé ẹ tẹ́ wa lórí TikTok ẹ tẹ́ wa lórí YouTube àti Facebook ẹ̀jọ̀ ṣe bá wa gbọ́ nǹkan tí yàrá yìí fẹ́ tó bá ti di pé àwọn èèyàn ti máa mi evangelist ẹ jọ tó bá ti sọ̀rọ̀ lórí TikTok tẹ́ bá ti gbé jẹ́ ká máa mọ̀ torí Ọlọ́run àfọlọ́run bá bẹ̀rẹ̀ no ẹ mọ̀ pé TikTok wa mo ní bá fẹ́ káwọn èèyàn fẹ́ kan pè sórí kí lórúkọ ẹ̀ má fẹ́ káwọn èèyàn pè sórí fóònù ọ̀la gan bóyá màá lọ ra kí lórúkọ ẹ̀ ẹ sáré gbé kọ́ọ̀lù yìí TikTok wa wọ́n ti gbọ́wọ́ lé àmọ́ tó ń ṣe sí i. fídíò yẹn ló lọ́kàn ẹ rí ọkọ̀ jáde ń bẹ̀. à ń gbọ́ yín. hello. hello. à ń gbọ́ yín. ẹ kú ọjọ́ bí ẹ ṣe o. ẹ ṣeun gan sà mo dúpẹ́ bàbá mi. ẹ ṣọ̀pọ̀ ọdún láyé o. àṣẹ ìdùnnú àrùn. gbogbo nǹkan tẹ́ẹ̀ náà ń ṣe à ń rí gbogbo ipa tẹ́ẹ̀ tó lórí ọ̀rọ̀ Yorùbá yìí. iṣẹ́ ìgbẹ́jì honestly. In fact ẹ̀yin gan gbébọn ìgbàdà. jánu lè mi ló ṣe jágbé. ẹ̀yin gan ṣiṣẹ́ ṣiṣẹ́ gidi. jánu àdínì. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín sà. mo ní gbébọn gbédà gbé kankan ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni gan búlẹ̀tì ni ó ń ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe so Ọlọ́run náà á ràn yín lọ́wọ́ gbogbo nǹkan tẹ̀ ń ṣe náà láti gbogbo ẹ̀ lórí gbogbo ẹ̀ ló dẹ̀ lérè lọ́dọ̀ Ọlọ́run ọba náà ò ní kọ̀ yín àwọn èèyàn ní kọ̀ yín lágbára Olódùmarè àwọn nǹkan tá a rí nípa àwọn tó ń dálẹ̀ yìí in fact it's a great development àwọn tí wọ́n ti sílẹ̀ láwọn ẹnu nígbèkọ̀ àwọn agbésùnmọ̀ mi àdúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì àdúpẹ́ gbogbo àwọn tó ń nípa gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ àdúpẹ́ lọ́wọ́. nǹkan tí bàbá wa ṣe bàbá wa Oni is a great man. Oni is a great man. Oni is a great man because nǹkan tó ṣe yìí ó ti pé gbogbo àwọn Yorùbá olówó yẹn àwọn tó ní ọlọ́wọ́ tó máa kó kọlẹ̀ ó ti pè wọ́n lẹ́jọ́ sùn àfẹ́ wo ikú táwọn yẹn fẹ́ pa because ó ti ṣíwájú sí ó ti ṣòpin òun number one Nàìjíríà Yorùbá ọmọ Yorùbá ni olórí Yorùbá ni olórí ṣáà lè ṣiṣẹ́ olórí àwọn èèyàn bó náà lè ṣe gangan ni lọ́ ṣe yẹn wọ́n ti ṣíwájú àwọn tó kù sí wọ́n láti join káà táwọn náà bá ti ní full force bí support àwọn èrò ẹkùn lọ́wọ́ gbogbo àwọn olórí burúkú tó ń dààmú wa tó ń gbógun tiwa tó ń ṣe oríṣiríṣi àkápá wọn. bẹ́ẹ̀ni. bàbá wọn lè la equipment tó dáa ìbọn AK-40 pàápàá AK-49. AK-40 ogun ti dé AK-40 báwo. tọ́ba náà bá rí bọ̀ ọ̀rọ̀ máa ta ni tọ́ba bá rí àwọn èèyàn wa ẹ wo bọ́ọ̀lù tó ṣe lẹ́nu tó sì tó ti wọ́n sì tó wọ́n ti gbòòrò ṣé kò reduce gbogbo àwọn pension táwọn ó ṣe kó fún wa. bẹ́ẹ̀ni. wọ́n sọ gbogbo anybody tó bá ń gbogbo àwọn àfáà tó ń pariwo ṣàríà nígbà àwọn ọmọ Ọ̀ṣun mọ́ Ìbàdàn tó ń ṣe gbogbo kí ni a máa gbé wọn wọ́n máa gbé gbogbo wọn kọ́ nà wọ́n kọ́kọ́lọ́ka wọn ní kọ́ nà gbogbo wọn. fàájà la wà lẹ́yìn. àwọn gan ní problem Yorùbá wọn ṣàríà yẹn iṣẹ́ ṣàríà gidi làwọn fẹ́ practice ibi lọ́ọ́ fi ń practice ṣàríà not àwọn mélòó lọ benefit mélòó ló jẹ́ fún àwọn ará northerners àwọn ibẹ̀ ni àwọn tó pọ̀ jù náà jẹ́ ibẹ̀ náà wà ṣàríà nìyẹn àwọn tó ń kó wọn jẹ àwọn tó ń kó wọn jẹ wọn ní kan ṣe fún wọn ṣàríà ó yẹ wọn lẹ̀ kò ṣàríà ò mú wọn tó wọn kàn fẹ́ fi kíni yẹn wọ́n fẹ́ fi bọ́ fún wa bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ṣàríà yẹn wọ́n fẹ́ fi bọ́ fún wa wọ́n fẹ́ fi gbalẹ̀ wa ni
kò sí ìkọ̀kọ̀ tó ń dé nípa ṣàríà yẹn ríbu gan ó ti jẹ́ káwọn èèyàn kọ́ máa pọ̀ sí Islam pẹ̀lú ṣàríà irọ́ lọ́jọ́ ń fún wa tó ọlọ́run bá tún àrùn wa lọ́wọ́ bá gómìnà bàbá wa olódò bàbá Tinubu. Àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmà. Akin tó ń pè ní Akin bàbá Akin ó lè tó wá lọ́wọ́ Akin lọ́dọ̀ ó tún bá Akin lò Akin ni ọmọ tó mú òyìnbó náà Akin ni àti ọkùnrin ẹni mímọ̀ náà. Àwọn tó wà lẹ́yìn bàbá yẹn náà Akin ni wọ́n. Táwọn bá ṣe nǹkan tí bàbá yẹn bá ṣe nǹkan tó ń ṣe lọ́wọ́ yìí àwọn wo ló fẹ́ ṣe é àwọn olùfẹ́ yọ ọkọ̀ olùgbé láì ìdàrẹ́jọ́ a mọ̀ pé ìlú yẹn ọ̀rọ̀ ìrọ̀pọ̀ sùn àwọn èèyàn pariwo bẹ́ẹ̀ àti rí indication kan ti ṣẹlẹ̀ sí tó sọ ní àná àti kẹta lórí àwọn ọgọ́kùnrin ló ń kọ́ sí airport ó ti network honestly àwọn èèyàn network kò lè bọ́ sí gbogbo yín ṣètò lọ́mọ ṣe gbogbo ṣètò àwọn owó tó ń kó wọn fún ọ̀ṣẹ́ gọ́ọ̀nà nígbà tó ń kó ẹ̀ wọ́n ti wọ́n gbà iṣẹ́ wọn kọ́ lé iṣẹ́ wọn bọ́ sínú gbó kọlọ mú 5 billion lápò ara wọn kọlọ dálẹ̀ ìdúgbò ọmọ tó máa kọ́ ilé sílẹ̀ tó ọ̀yàn lè jẹun kàpẹ́ntà jẹun ìdá jẹun àwọn tó ń jẹun wá jẹun wá ṣe oríṣiríṣi wá pé gbogbo resources jẹun wá pé káàkiri fáwọn èèyàn ilé tó tún kọ́ gan wá fi ṣe mortgage fáwọn èèyàn that's how to raise how to populate the system how to make resources come provide resources fáwọn èèyàn so president ò ní ṣe gbogbo yẹn ó ti ṣe kó tó yẹ kó ṣe policy oríṣiríṣi ìwà tó ti tó wà in place fún ọlọ́wọ́ bá lóògùn parí bàbá yẹn kò ní ìfọdún máa ṣe bàbá yẹn second time rẹ̀ ọlọ́wọ́ ajẹ́ kó débẹ̀ gbogbo tá a fẹ́ ta Yorùbá tá a fẹ́ àárín gbogbo àti rí ìyàtọ̀ tí ìlú bá ti sinmi tí peace bá ti wà. tí peace bá ti wà tí stability wà everybody máa lè ṣiṣẹ́. tranquility bá ti wà tí everybody wà tí peace bá ti wà tí everything bá ti wà àwọn ìlú á máa develop fúnra ìlú tó bá ń face war wọn ò lè develop ìlú tó ń face war ò lè develop. bẹ́ẹ̀ so Ọlọ́run wa ló ti bá fún tó bá mú ìlànà tó kú járí ilẹ̀ bàbá yìí. ọ̀dà ẹ ṣe ń lọ ọba wa kàtúntò pẹ̀lú ẹ ṣe kàn thank you so much sir. thank you. ṣé rí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmà ní pàtì security èmi appreciate wọn o tẹ́wọ́n dẹ̀ appreciate nǹkan tó bàbá wa yìí náà sọ ẹ ká gbé kọ́ ìyá mi ẹ̀ ní dáhùn. ẹ kú ètò ẹ kú iṣẹ́ àjọ ń ṣe ni. a kú oríire ẹ kú oríire ọjọ́ ìbí yín mo pè yín ní ìjẹta. ẹ wo ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú gbogbo ẹ tó pè mí tí mi gbé kọ̀ lẹ ṣe ẹ má bínú ẹ jẹ. ẹ wo nǹkan méjì ló ṣẹlẹ̀ lánàá. Àkọ́kọ́ náà a dúpẹ́ lórí àwọn tọ́lọ́run jẹ́ kán rúlà tí wọ́n padà dé láti inú igbó. Àwọn èèyàn 176 ní Kwara. A dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu. A dúpẹ́ lọ́wọ́ alálẹ̀ ilẹ̀ Yorùbá. A sì dúpẹ́ fún àtìlẹ́yìn. Ṣé wá rí tó tún ṣẹlẹ̀ lánàá? Fíìmù tá a wò lánàá ní Ile-Ife. Kò ń ṣe lásán o. Ẹ má fà sójà ẹ má fà sójà ọ̀tẹ̀lẹ́fẹ́ gbé wọlé èwo ni fíìmù tẹ wo. Yorùbá wuyì. Èmi ò fẹ́ ọ̀tẹ̀ lẹ́fẹ́ ṣe ọ̀tẹ̀ ìyá ṣé ọ̀tẹ̀ kan ló fẹ́ ṣe ẹ̀yin èèyàn mi ṣé ọ̀tẹ̀ kan ló fẹ́ ṣe ọ̀tẹ̀ lẹ́fẹ́ ṣe yẹ ìbẹ̀rẹ̀. Ẹ̀yin lẹ fa kùrù náà fagbó ẹ̀yin lẹ sọ̀kò sórù lérò. Ó di dandan ká ẹgbọ́n wò yé lé fún ọ̀dà ní ìrèlé ti mú ẹ wo Yorùbá wuyì a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́. N tó ṣẹlẹ̀ lánàá yẹn àfihàn wípé Yorùbá ti jẹrí. N tó mú olórí aládé gbogbo tó fi gbogbo ara abẹ́mọ̀ wípé gbogbo ara ló jù sínú ìrù ẹ̀kún. Gbogbo ara ẹ̀ ló jù sínú ìrù ẹkùn ó wá ku ẹni tó fẹ́ tẹ̀rù ẹkùn mọ́lẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ ìwé ẹkùn bẹ lóde ẹ̀rù àwa mọ́. Kò sí Fúlàní kan tó máa wo fíìmù àná yẹn tó máa wo ohun tó ṣẹlẹ̀ yẹn tí kò ní tún ẹrù ẹ̀ jì. Kò sí ọgbọ́n ẹ̀ ọkàn wọn máa mì àpẹẹrẹ la fi hàn wọ́n lánàá yìí. Kán múra èmi mọ̀ wípé olórí wọn ti máa fà wọ́n sẹ́yìn wípé no go area Yorùbá mọ́ báyìí.
ṣé irú ohun tí Sunday tọ́lọ́run sọdọ̀ Sunday Igboho dà nísìn ṣé lẹ́nìkan wá máa fapá jánu ní a sọ pé níbo ló fẹ́ rú gbà àbí onítọ̀hún gan kó lọ kó sábẹ́ àpáta kó mọ́ jáde mọ́ ó lọ kó sábẹ́ àpáta kó má yọrí mọ́ ojú ayé ló kù tí wọ́n ń ṣe nísìnyí nǹkan ti bà wọ́n jìnnà gbogbo ọ̀tá Yorùbá wọn ò ní ríbi rúlà lágbára Ọlọ́run wọn ò ní ríbi rúlà a ti jẹ́rí mọ́ wọn lọ́wọ́ o ọpẹ́ ní fọ́lọ́run oorun tí mo sùn lánàá mi ìsunrú ẹ̀ rí mọ́jú yìí kí n tó dìde gan èmi tó jẹ́ pé before 6 máa ti dìde aago 9 kọjá mo yìí wà lórí bẹ́ẹ̀dì ọpẹ́ ní fọ́lọ́run o Sunday Igboho o ò ní kú láéláéláéláé irú ẹkùn o ò ní kú láéláéláéláé Yorùbá wuyì ibi tẹ́ ẹnu wa tó ẹnu ẹ ibi tó gbé wa dé rè ẹ tún tẹ̀síwájú ó yá ẹ tún tẹ̀síwájú ẹ máa bá wa pariwo fún bàbá Tinubu Ìgbónà à ń fẹ́ Ìgbónà state à ń fẹ́ Ìgbómìnà state ẹ jẹ́ ká tún máa pariwo ariwo ẹ òun ló débi tó dé yìí o ariwo ẹ ló débi tó dé yìí ò ní pariwo lásán pẹ̀lú ògo Ọlọ́run ìgbà tí ilẹ̀ Yorùbá bá tòrò tán wọn ò ní wá ẹ ti tọmọtọmọ wọn ò ní wá ẹ ti tọkọtọkọ tẹbí tará ẹ ní ṣàìsàn ẹ ní dààmú pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹni tó mo ti ta tán délẹ̀ fún Ìgbòho Òòṣà irúnmọlẹ̀ tiwa mo ti ta tán délẹ̀ fún o tóoru tọ̀gànjọ́ èmi pẹ̀lú ẹni nínú ẹ̀mí pẹ̀lú ògo Ọlọ́run Ìgbòho Òòṣà ò ní kú láíláí ó tiẹ̀ lè kú mọ́ ó ti dìtàn Ìgbòho Òòṣà ó ti dìtàn ìtàn táwọn ará wájú gan tí wọ́n ṣe ó ti ṣe bàbá Awólọ́wọ̀ tá à ń pariwo látijọ́ yìí kò ṣe tí Ìgbòho Òòṣà ṣe kò ṣe ọpẹ́ ní fọ́lọ́run mo dúpẹ́ mo bára mi yọ̀ èmi náà bára mi yọ̀ ẹ̀yin ká bára mi yọ̀ mo kíra mi kú oríire o pé irú tó ń ṣẹlẹ̀ yìí ó ṣojú ẹ̀mí mi. Bíbélì sọ wípé ìbùkún ni fún ojú tó ń rí ohun tí àwa ń rí gbogbo ń tà ń rí yìí ìbùkún ni fún wa o ìbùkún ni fún wa ìrọ̀rùn dẹ̀ ni fún wa ìrọ̀rùn tó wá délẹ̀ Yorùbá yìí kò ní padà á máa tẹ̀síwájú ni ẹ̀yin alálẹ̀ ẹ ṣeun o mo gbára yílẹ̀ fún yín o ẹ̀yin alálẹ̀ ẹ ṣeun o ẹ̀yin rúnmalẹ̀ ẹ ṣeun o mo dúpẹ́ fórí tèmi náà o mi náà dúpẹ́ fórí mi o ẹ̀yin náà dúpẹ́ sí mi o ẹ ṣe máa ń ẹ ṣe jùlọ ṣe rí alábòsí ni ò bá wí fans ìyá yẹn láwọn wo fíìmù lánàá ṣé fíìmù náà lọ ṣe ní ààfin Ọ̀ọ̀ni wọn láwọn wo fíìmù ṣé fíìmù náà lọ ṣe Yorùbá wí fans àbòsí bóyá ga lélẹ́yìí wọ́n wá sọ lọ́wọ́ ìyá Hausa náà àwọn náà ti máa sọ pé the film too sweet which film ló too sweet ìyá Hausa which film ló sweet Yorùbá wí fans àbòsí ó ti ní ìyẹ́ ó wò báyìí mo fẹ́ sáré ṣe èké kábíyèsí Ọ̀ọ̀ni fún yín ṣe mọ̀ pé láti bí ọ̀sẹ̀ kan nísìn ẹjọ́ mo gbé pẹ̀lú ẹ ní sùúrù ìyàwó o láti bí ọ̀sẹ̀ kan nísìn ṣe mọ̀ wípé mo sọ fún yín pé gbogbo wa a ti wá sáyé rí wípé ayé ta wá wà yẹn ó dàbí pé gbogbo wa la tẹ̀lé òòṣà ẹ tó bá wà on fíìmù fídíò mi láti last week ẹ pé mo sọ fún yín before my birthday wípé ilẹ̀ tí gbogbo wa tà mo sọ pé bàbá Tinubu ló ta ilẹ̀ Sunday Igboho ló lọ mú kọ́sítọ́mà wá Yorùbá Wuyì ló kọ rìsíptì ẹ̀yin fásitì Yorùbá Wuyì gbogbo ilẹ̀ gbowó ń bẹ̀ tẹ́bí ẹni tó fowó ti ra gálà láyé ìgbà yẹn ta wá nígbà yẹn mo sọ fún gbogbo yín bí padà wọn kò tọ́ ni sọ lánàá òní láwọn ti wá rí wọn níṣẹ́ táwọn ò parí làwọn wá ṣe ń sìn ó dàbí pé ṣé Ọ̀ọ̀ni oníwo fídíò ṣé àwọn ọmọ Ilé-Ifẹ̀ wọn ti bí ó dàbí ẹni pé àkáǹtì Ọ̀ọ̀ni la gbowó tí ń gbà yẹn gbogbo akọjọta ilẹ̀ Yorùbá á padà wá ní by fire by force we must work together and save Yorùbá land
gbogbo wa tátàlẹ̀ òòṣà tátàlẹ̀ ilẹ̀ Yorùbá láyé ta kọ́kọ́ wá Ọ̀ọ̀ni náà sọ lánàá wọ́n ní iṣẹ́ táwọn ò parí làwọn padà wá ṣe ẹ̀dẹ̀ pé mo ti sọ fún yín tipẹ́tipẹ́ pé gbogbo ẹni tẹ̀wọ̀n Yorùbáwùyí fàǹsì àti Yorùbáwùyí àti Tinubu àti Sunday Igboho mo tó mú Sunday Igboho tó fi gbogbo nǹkan tó níyẹn kalẹ̀ tó wá wọnú gbọ́ mọ̀ wípé gbèsè tó ń tàbí jẹ́ ló wá san Ọ̀ọ̀ni náà àwọn ti wá sáyé rí ṣé táwọn ò parí bí àgbà wọn pè Ọ̀ọ̀ni pé ó yá o bóyá Abdul Fatai ló ń jẹ́ ìgbà yà bí Abdul Ramoni bóyá tó pé yìí nígbà ilẹ̀ Yorùbá yìí mọ̀ gbé lọ ní àbùsílámù wọ́n lọ báyìí wọn kọ̀ra ó yá àwọn alálẹ̀ ẹni ó yá lọ kó lọ jẹ Ọ̀ọ̀ni ẹ lọ gbalẹ̀ Yorùbá padà gbogbo ẹ̀yin tẹ́ ẹ talẹ̀ Babátúndé lórúkọ mi ní ṣàyẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ talẹ̀ òòṣà èmi àti agbọ́dọ̀ work together láti gba ilẹ̀ tààtà nígbà tá a kọ́kọ́ wá sáyé agbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ láti gba pàdé bá gbóhùn sókè lórí fóònù tẹ bá tó pé ẹ̀ta lẹ́ ń bẹ̀rẹ̀ tí bá mú yín sọ́wọ́ ẹ bá gbóhùn sókè lórí fóònù jàre. ẹ lọ tí ẹ jọ ṣé blood pressure yọ fún ráìtì lánàá ṣá ṣé láwọn wo múvì o blood pàtì wọn ní olóyè wa nà ṣé series 4 10 nìkan la wà ní. èmi ò mọ series tẹ wà àwọn ṣàpò ọ̀nà sọ́dọ̀ Ọ̀ọ̀ni. mọ series tá wà ìjọba wo blood pressure àwọn èèyàn kan ṣé blood pressure wọn wà. àwọn èwo. ẹ máa wọn tá à ń sọ àbẹ̀dárí pọ̀ jù. ẹ máa wọn tá à ń sọ àwọn Gàníyà bí a blood pressure ó kú tí blood pressure bá rẹ̀ tó yà lọ sórí hospital tó lọ gba blood pressure ògùn o. ikú ló máa ń dé o ikú ní jẹ̀rìírú máa ń gbà o. kábíyèsí Ọ̀ọ̀ni of Ife. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ẹ má ṣe fàájà ẹ má fa àwọn kan já ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ kábíyèsí. bọ́lá tó bẹ̀rẹ̀ fàájà ọgbọ́n ti bàbá tó bẹ̀rẹ̀ fàájà ìjà káàánú àwọn ọmọ bẹ̀rẹ̀ fàájà sórí Ọlọ́run kí ló dé. ẹ má bínú ẹ má nà mí ẹ má fà á nìṣe. happy village birthday real mate mi July 30 náà ní birthday mi náà happy village birthday àǹtí. ok ẹ kú ọjọ́ ìpapọ̀. sọ ọ̀rọ̀ táǹtì Ọlọ́run ẹ jọ kábíyèsí ẹ ṣe gan inú mi àti tẹ bá gbọ́ bínú mi ṣe jù nípa bàbá wa ti wà lẹ́yìn wá sí ó yẹ olóyè o ọmọlẹ ara wọn Ọlọ́run ní jẹ́ kó dẹ̀ mọ̀lẹ̀ ara wọn olóyè mọ̀lẹ̀ ara wọn àjọ pẹ̀sẹ̀ bá ti fáwọn ọ̀kan lánàá ẹ sọ̀rọ̀ o. ní ẹ má sọ̀rọ̀ náà ṣé mo ní ẹ má sọ̀rọ̀ ni. mo mọ̀ wọ́n tí mo mọ̀ ìyá tí ń sọ lọ́bẹ̀lẹ̀ mo mọ̀ ní àwọn ọmọ pamọ́ra. àwọn ọmọ àlébó lọ́wà ojú wọn ti dá àròyé olóyè o àwọn so happy inú mi dùn lánàá inú mi dùn àwọn kan tó ní kọ́ lọ wá $1 billion àìní $1 billion dábẹ́. ó dàbọ̀ àǹtí máa tún máa wò ní. ó dáa ṣe mo jẹ́ rí ìyá yìí wàhálà wọn pọ̀ Ọlọ́run bá mọ̀ ọ̀rẹ́ mi dẹ̀ ni wọ́n àmọ́ wàhálà wọn ó pọ̀ ẹ̀ka máa gbọ́ Ọ̀ọ̀ni lọ. Adéṣe Ọ̀ọ̀ni o Adéyẹyẹ Ògúnwùsì. ẹ bá gbọ́ òkè. ẹ kú ọdún lọ́dún lọ́sìn. ọdún nìyẹn o. Ọlọ́run níjó bàjẹ́ fún mi. àṣẹ. báwo lẹ ṣe ránà sí o báwo lẹ ṣe ránà sí lọ́dọ̀ tí yín bẹ̀rẹ̀ bó lànà. ẹ̀nà tẹ bá ń gbọ́ àná kọjá bẹ́ẹ̀ ó kọjá nǹkan tá a lérò gan-an. nǹkan tí a sọ fún àwọn bàbá wa ẹ rí i pé ariwo tá à ń pa látijọ́ yẹn yín bàbá wa ẹ dìde ẹ má jẹ́ kó wọ́ọ̀sì tó báyìí a dẹ̀ dúpẹ́ níbi tó tún ti wá bẹ̀rẹ̀ wípé àti ibi tá a ti fẹ́ kó bẹ̀rẹ̀ gan ló ti bẹ̀rẹ̀ yìí. Ọlọ́run ìwà ní jẹ́ kó bàjẹ́. Bàbá wa Ọlọ́run tó ti fi yín ṣolórí kò ní sọ yín dèrò ẹ̀yìn. Ẹ rí i pé ibi tí bàbá yẹn ibi tó wú mi lórí nínú gbogbo ọ̀rọ̀ yẹn ojú ibi tí bàbá ti bẹ̀rẹ̀ ọ̀fọ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀fọ̀ yìí pé Sunday ó ti pa ìtàn
ẹ jẹ́ ń bá dé ládé kí n sọ́dọ̀ tó lé ní pé gbogbo tó ń sọ yìí irọ́ òótọ́ ni kí ló wá ló tún kú àwa Yorùbá ẹ yẹ ká parapọ̀ ló kù. Olóyè tí wọ́n ṣe kankan lánàá yẹn olóyè tí wọ́n á ní wípé a máa fún gbogbo àwọn bàbá yìí ní lẹ́tà wọ́n gbọ́dọ̀ ṣe mítìnì. Ada fún yín tẹ́wọ́ ti bẹ̀ yẹn olóyè yìí máa yóò kì í ṣèyàn mọ́ o. Kò ń ṣèyàn wà láìtàláì ó yẹ ká ti mọ̀ pé gbèsè tó náà tí olóyè ò parí nígbà tó kọ́kọ́ wá náà ló wá padà wá kọ̀ǹpìlìtì yìí. Gẹ́gẹ́ bí bàbá wa Ọ̀ní náà ṣe sọ pé àwọn fẹ́ kọ̀ǹpìlìtì iṣẹ́ táwọn ò ṣe nígbà táwọn kọ́kọ́ wá ni olóyè náà fẹ́ ṣe yìí. Ó wá yẹ kí gbogbo àwa Yorùbá gbogbo ọba kí gbogbo wa fọwọ́ sọ̀pọ̀tì ẹ tún kú tọrọ ká tún kú ọpẹ́ ti tàwọn tó dé ní Kwara. Bẹ́ẹ̀ni. Ọlọ́run tó jẹ́ kí ẹ̀mí wọn padà ẹ̀mí wọn sì ní tó fẹ́ ṣe láyé ni. Bẹ́ẹ̀ni oṣù mẹ́fà ní ogbó. Láti fẹ́ Pari. Nǹkan dẹ̀ ń sọ nìyẹn pé àwọn Fúlàní yìí tó ṣe ṣe nílọrin ẹ mọ̀ pé mo máa ń tẹnu mọ́ pé Olúwo ń tó bẹ́ bílẹ̀ nílùú ó nìyẹn adẹ àwọn ọba yìí fílẹ̀ tó jẹ́ kó máa ṣe rádaràda bó ṣe ń ṣe yìí ṣé n tó ṣẹlẹ̀ sáwà tá a wà ní Kwara ṣé wọ́n bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó kù náà ni torí kọ́ dẹ̀ ìglẹ́tì ilẹ̀ Yorùbá ni ìyá bí Kwara ni mo ló dọ̀ tó kán má jẹ́ kí gan ẹ̀ tún kọ̀ntínú wọn kán jọ nítorí Ọlọ́run kán gbogbo lóye bá ti pè wọ́n kí gbogbo wọn gbàgbé ẹ̀. Ẹ̀yin ọba wa ẹjọ́ ẹ bá wa ṣe ẹ bá wa bẹ̀ àwọn ọba ẹ̀yin ọba wa ẹjọ́ ẹ bá ṣe papọ̀ yìí náà ẹ bá wa ṣíà ẹ̀. Wọ́n ti ẹ̀ láìsí ẹ̀ náà wọ́n ti ìyá borokini yìí ìyá borokini ìjọ tí n bá pàdé yín ní borokini ẹ wò ẹ jẹ́ ká fílẹ̀ ìdíjọ́ yẹn ìjọ kan ṣe àṣà pàdé lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni. Lágbára Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ilẹ̀ gómìnà ò ní bàjẹ́ ibi tí ẹnì kọ̀ọ̀kan wá wà Ọlọ́run ní tó bàjẹ́ ẹ̀yin bàbá wa abẹ̀yìn dẹ̀ nǹkan sí ẹ bá wa sowọ́ pọ̀ wọ́n pa wá tó ẹ má pa wá wọ́n ti pa wá tó ẹ jọ nítorí Ọlọ́run ẹ̀yin bàbá wa Ọlọ́run kò ní bàjẹ́ fún yín o ìyá mi ẹ ṣe púpọ̀ ọdún láyé o ẹ ṣe púpọ̀ ọdún láyé o eléyìí ò ní jáṣe mọ́ lágbára Ọlọ́run láàbára ìyànjú gbogbo wa náà bá wa dé ládé o ẹ ṣe ìyá mi ẹ máa gbé tó bọ̀. ẹ bá wa bẹ̀ àwọn kábíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó lóyè Adéyẹmọ Ìgbòho sọ ní àná wọ́n ní gbogbo àwọn ọba pátápátá làwọn máa fún ní lẹ́tà àmọ́ wọ́n ní everybody kí wọ́n meet ní ààfin Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí o ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run bàbá wa ẹ jọ̀ọ́ ẹ ṣe papọ̀ èmi ti máa sọ fáwọn Yorùbáwùyí fàǹsì ṣùgbọ́n wọn ò gbà mí gbọ́ mo ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló máa ń lòṣò tí kò ẹ̀ máa ń dọ̀bálẹ̀ mo tábàjọ́ ń ṣe pé Yorùbá ẹni Yorùbá òkè ẹ pé gbọ́dọ̀ wà ní Yorùbá òkò yẹn mi ò fẹ́ gbọ́ lórí péjì mi Yorùbá èmi mẹ́ tó jẹ́ Yorùbá a lè máa bára wa jà o ṣùgbọ́n òwe ẹ jẹ́ ká lé akátá lọ ná ká tó wá fi àbọ̀ wá bá ẹ̀dìyẹ àwọn bàbá wa náà fi sínú òwe ẹgbẹ́ òde ó ti ń di wọ́wọ́ sí wọ́wọ́ bọ̀ nísìn àmọ́ kan 2027 máa bí so everybody ti ń pawọ́ pọ̀ Sunday Igboho yìí dẹ̀kẹ̀rẹ́ iṣẹ́ tóun náà parí nígbà yẹn ló padà wá ṣe because eléyìí kì í ṣèyàn mọ́ ó ti di òrìṣà ẹ bá wa gbóhùn sókè. Màmí ó yẹ kí n kọrin fún yín ni kí n kọrin ọjọ́ ìbí fún yín. Ọlọ́jọ́ ìbí dìde kó jó ọpẹ́ ló yẹ dìde kó jó lágbára Ọlọ́run ẹ ṣe 100 ẹ ṣe 120 ẹ ṣe 140. Ọlọ́run igba ọdún kan ni. Lágbára Ọlọ́run ìfún oníṣẹ́mi fún wa Ọlọ́run á dá àwọn ọmọ yín sí. Ẹ ṣe gidi gan. Ẹ ṣe gan mo dúpẹ́. Ní kúkúrú a kú oríire wa pọ̀ gan. Oríire lọ́tún lọ́sì ni o. Oríire wa pọ̀ kò ló ń kà adúpẹ́ tàwọn tí wọ́n kó dé lá ní Kwara adúpẹ́ fọ́lọ́run a dẹ̀ dúpẹ́ ti bàbá olóyè Sunday Igboho ti bàbá mi Oni Of Ife adúpẹ́ so a dẹ̀ dúpẹ́ because iṣẹ́ tó lóyè ṣe ń bẹ̀yẹn lánàá kò ń ṣiṣẹ́ kékeré ẹ rí i pé ní olóyè tó ń sọ fún kábíyèsí Oni Of Ife lánàá ń bẹ̀yẹn wípé ní wọ́n fẹ́ kí bàbá wa Ọọ̀ni kí wọ́n pe kí gbogbo lọ́balọ́ba wá pàdé lọ́dọ̀ wọn bẹ̀yẹn lánàá. Bẹ́ẹ̀ni. So
Oyinlabi ìyẹn ni mo fi máa ń sọ wípé ní Chief Sunday Gbo Ipade bàbá yẹn ò lẹ́gbẹ́ kọ́lọ̀ má gbẹ̀mí bàbá yẹn fún wa kọ́lọ̀ ń bá wa da bàbá yẹn lágbà. àṣẹ ẹ bá wa ṣàṣẹ tó Ọlọ́run o. kọ́lọ̀ ń bá wa da olóyè Gbo kọ́lọ̀ ń bá wa da wọn lágbà kán ṣe 100 kán ṣe 120 kán ṣe 140 kẹ́mi wọ́n gùn kan kété àti gbogbo wa náà. ṣé wàá rí ẹjọ́ mà àwọn nǹkan kan wà tó ń kọ mí lóminú tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká ṣàkíyèsí most especially àwa ọmọ Kwara because tẹ́ bá rí gbogbo state yòókù wọ́n ṣe dáadáa but ní Kwara wa bẹ̀ yẹn Kwara state ò ṣe dáadáa rárá gbogbo bí wọ́n ṣe ń lọ sí Ọ̀ṣun lánàá yẹn mo rí gbogbo city wọn bó ṣe táyì ọ̀nà bí gbogbo every at least ó sì ṣe é rìn but ṣe rí ọ̀dọ̀ wa ní Kwara yẹn then again gbogbo àwa ọmọ Kwara á láti bu gọ́fìnà Kwara state yẹn so then gbogbo àwọn lawmaker gbogbo àwọn tó wà ní senate àwọn rep ní Kwara state á láti bù wọ́n so because mo rí àwọn nǹkan tí Yayi ṣe Yayi incoming governor Ogun state mo rí àwọn nǹkan tí màá yẹn ṣe then ó ní lady kan náà ní Kogi state. Natasha lórúkọ. mo rí nǹkan tí bẹ́ẹ̀ ni Natasha mo rí nǹkan tí woman yẹn náà ṣe ẹ jọ gbogbo àwọn lawmaker títí wa at least ẹ wo nǹkan tí Yayi ń ṣe náà ẹ wo àwọn nǹkan tó fi dórí tractor. àwọn lawmaker tí wá lọ́ra fúra dè mí. ambulance lóríṣiríṣi oní àwọn ọmọ school bíi 700 students ni Yayi pín laptop fún HP laptop oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn ní hairdresser ó fún wọn ní dryer àwọn fashion designer ó fún wọn ní machine tó máa fi ránṣọ oríṣiríṣi employment ẹ̀wọ̀n ó ṣe nǹkan tó wúyàn lórí tó yẹ pé ní àwọn lawmaker ti wà ní Kwara kí náà sí ìbọn náà kọ́ wa sí. àní wọn lọ ra fúra àti nùnù. so aláti bu àwọn pípù yẹn so àti in fact Ọlọ́run á ṣe nínú ọ̀rọ̀ bàbá yẹn kọ́ bẹ̀rẹ̀ rí jọ́nà kọ́ fún wa ní bẹ̀rẹ̀ because gbogbo òṣì táwọn àwọn àdẹ̀ní fẹ́ káwọn Fúlàní yẹn máa jẹ kọ́ máa jẹ gọ́vnà lẹ́wà lórí wọn ní Kwara state ní fẹ́ káwọn Fúlàní máa jẹ gọ́vnà lẹ́wà lórí wọn ní Kwara state yẹn enough is enough gbogbo àwọn ọmọ Kwara gbogbo wa táwa bíbá yìí gan gbogbo wa bọ̀ wálé wa tẹ̀ka láti yan Yorùbá tó máa lead wa ní Kwara state ní odò Ọya bẹ́ẹ̀ ni aláti yan Yorùbá ló máa lead wa we don't want any Fulani anymore kó máa lead wa ní níbẹ̀ ni as a governor in odò Ọya state we don't want it aláti fi òpin sí àwọn olóòórùn gbogbo wa ọmọ akọ wa mùsùlùmí làwa náà ọmọ máa lọ sí àjì kò sí improvement kankan ní Kwara bẹ́ẹ̀ yẹn. àwọn olóòtú wa Kwara àdùjọ́ náà ń lépa ẹ jẹ́ náà bá wa kí n dẹ́pọ̀ lọ lórí. àníṣayé wa náà kátàkárà tó lọ sọ̀rọ̀. ẹ ṣe ń gan jàre. àwọn olóòtú wa ní Kwara state àdùjọ́ náà ń lépa wọ́n fẹ́ lọ àdùjọ́ náà làwọn olórí wa ní Kwara state ń lépa wọn tí wọ́n náà ṣe wọn kan tó security wọn ń jáwé èèyàn gbé àwọn wèrè fẹ́ lọ sádùjọ́ náà ẹ kú kẹ́ máa lọ náà àbúta ló dá yín dúró ẹ bá sòkè àdùjọ́ náà slate ẹ bá gbọ́ òsòkè àti gbé kọ́. ọlọ́jọ́ òbí bọ́ ságbó ìjọyà Yorùbá wù tètè bọ́ ságbó jàre àṣẹ ìsàmọ́dún o. ẹ̀mí yín á gùn ẹ̀ ní sọkún ọmọlẹ́ ẹ̀ ní sọkún orí ọkọ yín o àní wáyé ti lágbára Ọlọ́run. ẹ jọ àkíyèsí kan mo fẹ́ pe àwa Yorùbá sí o. ṣé rí tá a bá ti fẹ́ wọ Èkó láǹdí bẹ́gà nǹkan gbé èrè mẹ́ta sí ńgbà kan yẹn. ṣé ẹ mọ̀ pé omi kan wà ń bẹ̀ ń gbà yẹn lọ́hùn. omi yẹn àwọn Fúlàní lọ ṣe kára.